mi ti ẹ̀rọ rí pé irú táìmù báyìí máa wáyé tí a jẹ́ pé èmi nìkan ni màá máa di microphone mú níwájú ìjọ èèyàn. Àjọ wáyé lóòótọ́ ṣùgbọ́n a ò lè jọ padà lọ́jọ́ kan. Àwọn ìka ènìyàn, àwọn aláyọmúsọ, àwọn alájẹpẹ́ nínú ẹbí ẹ̀díẹ̀, oníkàyé ti kú orí títọ́. Yorùbá Parapọ̀ TV ẹ máa gbọ́ ẹ máa wò ó ẹ subscribe síbẹ̀ ẹ like ẹ bó bá ṣe ń lọ àwa ò ní jákẹ́tì yín ó di sí o Yorùbá Parapọ̀ TV àgbàlẹ́tù ọmọdé làwó. lẹ́yìn ikú Taiwo Adegbodu tí ó dùn gbogbo ọmọ Nàìjíríà, gbogbo olórin àti gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀, lẹ́yìn ìgbà tó kù yìí òun náà ni àwọn gbogbo èèyàn sì dárò rẹ̀ tí a sì fi irú fún irú tá a fi rúpẹ̀ fẹ́rùpẹ̀. lẹ́yìn èyí òun náà ni Kehinde Adegbodu sọ lórí ìkànnì rẹ̀ pé àwọn olè kan wà níyànjú láti gba òbítíbitì owó lọ́wọ́ òun ṣùgbọ́n tí Ọlọ́run Olódùmarè kò yọ. Kehinde Adegbodu mà ti lọ sí first outing ẹ̀ nínú orin ẹ̀ tó ti sọ wípé òun dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run o ṣùgbọ́n sáà wo àwọn aláìdá àwọn pẹ̀lẹ́pẹ̀lẹ́ kan sọ wípé òun ò lè dórin kọ nígbà tí Taiwo Adegbodu ti kú. Wà ní òun fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé ojú tẹlẹ́gàn first outing èyí tí Kehinde Adegbodu lọ òun náà ni mo fẹ́ fi kinní ọ̀hún wá ibi tí ó ti ń sọ fún táyé rẹ̀ wípé tó bá délé kó bóun kílè kó bóun kí bàbá kó bóun kí àwọn ẹ̀gbọ́n àti àwọn ìkànnì tó jẹ́ ọmọ ẹbí wọn tí wọ́n ti lè wàlẹ̀ àṣà tí wọ́n ti rí bí àgbáre ó ní kó bóun kí wọn ó wá jẹ́ ìdùnnú àwọn ọmọ Yorùbá ó jẹ́ ìdùnnú àwọn gbogbo kọrinkọrin wípé Kehinde Adegbodu ó wá síta gbayagbaya láti kọrin ibi tí inú àwọn èèyàn ti dùn wípé ògo òkú ògo sì wà síbẹ̀ ohun orin yẹn sì wà ń bẹ̀ bó tilẹ̀ jẹ́ pé Taiwo ló máa ń kọrin tí Kehinde sì máa ń bá kẹ́ ọ̀ ṣùgbọ́n ní báyìí o Kehinde náà ló ń kọrin báyìí nínú èyí tínú gbogbo àwọn èèyàn ti dùn pẹ̀lú ohun wọn tó máa ń já tótótótó ni tí àwọn olólùfẹ́ wọn sì ń náwó lójú àgbo náà. Èyí tí wá jẹ́ ìdùnnú gbogbo kọrinkọrin àti gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ wípé Ọlọ́run ò jẹ́ kí ògo Taiwo àti Kehinde Adegbodu kúkú nítorí pé ohun orin ọ̀hún sì wà síbẹ̀ ó wá ń fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ènìyàn pàápàá jùlọ Yínká Ayéfẹ́lẹ́ àtàwọn tó dúró tì wọ́n nígbà ètò ìsìnkú Taiwo Adegbodu. Wọ́n fi àwọn fọ́nrán ọ̀hún wá òde tó lọ tó ti kọrin ọ̀hún ibi tí ó ti ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Olódùmarè lóde ọ̀hún inú àwọn èèyàn sì dùn àwọn olólùfẹ́ rẹ̀ bayọ̀ nítorí pé ògo òkú o bó tilẹ̀ jẹ́ pé Taiwo Adegbodu ló lọ sùn Kehinde Adegbodu ó ti padà lórí ẹsẹ̀ rẹ̀ láti máa kọrin yan Ọlọ́run ní Olódùmarè ni àwọn èèyàn kan sọ wípé pàápàá jùlọ àwọn tó mọ̀ nípa ètò ẹ̀yà ara wípé ohun tó lè máa ṣe tó lè jẹ́ kíkiní ọ̀hún kó kúrò lọ́kàn rẹ̀ òun náà ni tí ó bá bẹ̀rẹ̀ sí ṣe àwọn nǹkan tó yẹ kó ṣe pàápàá jùlọ orin tó fẹ́ràn láti máa kọjù tó bá ń gbìyànjú láti máa jáde pẹ̀lú àwọn ènìyàn òun ló máa mú kí èrò ikú Taiwo rẹ̀ kó kúrò lọ́kàn rẹ̀ bó tilẹ̀ jẹ́ sí pé ó sọ nínú orin rẹ̀ wípé òun ò lérò wípé Taiwo Adegbodu lè tètè lọ báyìí ó ní ìgbàgbọ́ òun ni pé àwọn máa kú lóòótọ́ ṣùgbọ́n ẹnìkan ló máa lọ kẹ́nìkan ó tó lọ òun ò wá mọ̀ pé kíákíá báyìí òun náà ni kú Taiwo Adegbodu máa jẹ́ ṣùgbọ́n sáà òun fi fọ́nrán òun wá ibi tó ti ń kọrin òun ògo yẹn ò ní kú ògo yẹn ò ní wọ́mì Kehinde Adegbodu ti dìde padà gbogbo ẹ̀yin olólùfẹ́ wọn tó máa ń pè wọ́n sórin àkókò tó láti pè wọ́n sórin náà nítorí pé ògo ọ̀hún ò gbọdọ̀ kú bí Taiwo Adegbodu tilẹ̀ kú Kehinde Adegbodu wà pẹ̀lú ohun wọn tí wọ́n fi ń yan Ọlọ́run lógo nínú èyí tí gbogbo àwọn ènìyàn máa ń dùn sí ẹ jẹ́ ká jọ lọ gbọ́ àwọn orin tó kọ ọ̀hún lóde ọ̀hún ẹ̀já láìkì ẹ̀ ẹ̀já ṣíà ẹ̀ bá wá jẹ́gbà àkọ́kọ́ lẹ́yìn wò wá tàbí tẹ̀yìn gbọ́ wa ṣùgbọ́n ẹ ò tí ì tẹ subscribe button síbẹ̀ àwa ń bẹ̀ yín ni ẹ bá wa tẹ̀ sójú ẹ̀ ẹ bá wa dọ̀rẹ́ àwa náà ó sì bá yín dọ̀rẹ́ ẹ wá mọ́ gbàgbé láti tẹ pélébé kan tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ èyí tí ó máa rán yín létí nígbàkúùgbà tá a bá ti wà lórí ètò Kehinde Adegbodu ti padà sórí stage ẹ subscribe síbẹ̀ ẹ like ẹ ẹ já ṣe àyè káwọn èèyàn mọ̀ pé wọ́n ti dé o ẹni tó bá fẹ́ gbèsè fún wọn ó lè pè wọ́n kó go òun kó mọ̀ bá wọ́n mi ẹ̀jẹ̀ àmọ̀ bí tí òun bọ̀. Every
kejì mi tí Ọlọ́run pè sọ́dọ̀ mi ò rórí mi tiẹ̀ rórí pé irú táìmù báyìí máa wáyé tí á jẹ́ pé èmi nìkan ni màá máa di microphone mú níwájú ìjọ èèyàn ṣùgbọ́n bó ṣe wu Ọlọ́run ló máa ń ṣe nǹkan ẹ̀ àjọ wáyé lóòótọ́ ṣùgbọ́n a ò lè jọ padà lọ́jọ́ kan ó kàn dùn mí pé ó ti yá jù ṣùgbọ́n gbogbo nǹkan yé Ọlọ́run irú àwọn ìdánwò báyìí ó ti ṣẹlẹ̀ sí àwọn èèyàn púpọ̀ nínú Báíbù ó ṣẹlẹ̀ sí Job ṣùgbọ́n Bíbélì wí pé nínú gbogbo nǹkan wọ̀nyí Job ò ṣẹ̀ kò sì fi wèrè bí Ọlọ́run mo gbàgbọ́ pé ó wu Ọlọ́run pé àsìkò rẹ̀ tó láti mú lọ. Àwọn pẹ̀lú àwọn ìka ènìyàn, àwọn aláyọmúsọ, àwọn alájẹpẹ́ nínú ẹ̀bí ẹ̀bí ẹ̀, wọ́n ní táyé ti kú orí ti tán, sáwọn Ọlọ́run ní, èmi kí ọ nítorí èmi ọ̀gbọ̀gbọ̀, mo ní àlàó, ẹ̀gbọ́n bàbá, fún ẹgbẹ́ sẹ́nu kọ̀ọ̀kan, nítorí ìyá mi sí wà. Ẹgbẹ́ súnmọ́ mi ní ìtòsí bí àwọn ọjọ́ múṣẹ́ lọ́kùn gbogbo. Àwọn aláìlérò, wọ́n ní bí dáyé ṣe kú orí ti tó. Sáwọn Ọlọ́run ní. Dọ́kítọ̀, mo ní sáwọn Ọlọ́run ní. Àyànmọ́ tí a mú wáyé kò lè padà láíláí wáyé. Òótọ́ ni pé ẹjọ́ wáyé ṣùgbọ́n ò lè jọ lọ lọ́jọ́ kan ṣoṣo. Ẹ̀yìn lè máa bá mi sọ̀rọ̀. Ìgbìlẹ̀ amọ̀lé ọkọ̀ tèmi tọ́pẹ́ ọkọ̀ tèmi tọ́lá. Ọdún ní ọ̀pọ̀ ìlọ̀kọ́ ọmọ rẹ̀ lò. Ọmọ yìí sọ fún ọmọ akẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ mọ lórí ṣẹṣẹ. Òkìlọ̀ ọ̀gá bí ó jáde àná kó rẹ̀ mi lè fẹ́ mi kọ́. Ẹ̀mí lẹ́nu kò jáde ìgbàlọ́ lọ́kọ̀ bọ̀ wà pọ̀. Tẹ̀ẹ̀ tí ó jẹ́ bàlọ́rọ̀ ọmọ akẹ́kọ̀ọ́ lọ́kọ̀. Ẹ̀mí mi lọ fẹ́ mi ẹ̀ máa bẹ̀ sí kọ́. Sìgbọ́n lọ́wọ́ akẹ́kọ̀ọ́ lọ́kọ̀ sí báyé lòun ló ti bẹ̀rẹ̀. Bí ọdẹ́lẹ̀ ẹ̀kílẹ̀ bẹ́ẹ̀ tábà tó bẹ̀rẹ̀ wọn. Jíṣẹ́ mi fún bàbá wa. Wòlíì àti ìyọ̀dún Adegbodu lọ́lẹ́lẹ́. Jíṣẹ́ mi fún yẹ̀yẹ́ mi nù Ayọ̀dẹ́lẹ́. Jíṣẹ́ mi fún ẹ̀gbọ́n mi Ọlámilẹ́rì. Túbọ̀ fún ẹ̀gbọ́n mi Olúgbẹ̀ngà Ayọ̀dẹ́ ọmọ Adegbodu. Jíṣẹ́ mi tó nínú ìkọlá tó bá délé. Ṣùgbọ́n èmi kí ọ́ ní ìdílé ọba. Àwọn tó wà ní mọ́ṣáàrì kò lè kí ọ́. Àwọn tó wà ní ìlú gbẹ̀dù kò lè kí ọ́. Èmi kí ọ́ ìtẹ̀lé ọba. Ẹ̀kọ́ sókè. Mo kí ọ́ ìtẹ̀lé ọba. Ẹ̀kọ́ sí. Mo kí ọ́ ìtẹ̀lé ọba. Àwọn tó wà ní ìlú gbẹ̀dù kò lè kí ọ́. Àwọn tó wà ní mọ́ṣáàrì kò lè kí ọ́. Mo kí ọ́ ìtẹ̀lé ọba. Mo kí ọ́ ìtẹ̀lé ọba. Yẹ́nì sí kí ọ̀rọ̀ lé náà. Àwọn ọmọ ti ẹ̀dẹ́ kí ọ̀rọ̀ èèyàn bá máa yọ lóra nítorí rẹ̀ àti iṣẹ́ ìdásílẹ̀ lórí ìgbẹ́jọ́ wa. Ayọ̀ lọ́dún èrè lé ṣùgbọ́n mi ò sí ìgbélé. Yẹ́nì sí.
kí ọ ní tèmi ọmọ náà. Àwọn tó wà nínú gbọ́dọ̀ tó lè fi ọmọ. Àwọn tó wà nínú gbọ́dọ̀ tó lè fi ọmọ. Mo kí ọ ní tèmi ọmọ náà. Àlàó kí ọ ní alálàó ní ọjọ́ gbàgbé. Àlàó sọ̀rọ̀ yẹ́mi sí lọ́dún sọ̀rọ̀ ìgbọ̀n lọ́wọ́lọ́wọ́. Èrò bá tọ́jú olúwa dùn sí ọ̀pọ̀ yẹ́mi sí. Olúwa dùn sí ìrọ̀lẹ́ tó súnmọ́ mi bíná. Olúwa dùn sí ọ̀pọ̀ yẹ́mi sí lórí ìgbéga ìlú. Ẹja kan ilé ìgbéluwá dùn sí. Ẹni wẹ́rẹ́wẹ́rẹ́ ọ̀rẹ́ wẹ́rẹ́wẹ́rẹ́. Wẹ́lẹ́wẹ́lẹ́ ọ̀rẹ́ wẹ́lẹ́wẹ́lẹ́. Ìjọba yìí ó, ìjọba tẹ̀wé fọ́ọ̀mù wẹ́lẹ́. Wẹ́lẹ́wẹ́lẹ́ ọlọ́run kẹ́ wẹ́lẹ́wẹ́lẹ́. Wẹ́lẹ́wẹ́lẹ́ ọlọ́run kẹ́ wẹ́lẹ́wẹ́lẹ́. Èmi ọmọ yìí, èmi ọmọ kẹ̀kẹ́ fọ́ọ̀mù ọ̀rẹ́ wẹ́lẹ́wẹ́lẹ́.
Very wonderful, very prime, very ọlá tẹ̀lé bá sí ní sílẹ̀. Thank you.
wọ́n ṣe já ṣe báyìí lọ síwájú èèyàn méje nǹkan tó fẹ́ lọ sọ fún wọn nìyí tó bá déwájú wọn wàá kàn máa sọ pé àwa ọmọ ọlọ́run àwa ọmọ ayọ̀ lélẹ́ o. Àwa ọmọ ọlọ́run àwa ọmọ ayọ̀ lélẹ́ o. Àwa ọmọ ọlọ́run àwa ọmọ ayọ̀ lélẹ́ o. Àwa ọmọ ọlọ́run. Yorùbá Parapọ̀ TV ẹ máa gbọ́ ẹ máa wò ó ẹ subscribe síbẹ̀ ẹ like ẹ bó bá ṣe ń lọ àwa ò ní jákẹ́tì yín ó di sí o Yorùbá Parapọ̀ TV àgbàlẹ́tù ọmọdé làwọ̀.